ṣe fi olè lọ dára or what? You don't say that. Don't tell me that. Ó ṣe o tún comfort pé òun ló mú. No, you don't say that. So, àwọn tó gbé ṣáá fún ibà ṣé ó sọ fún ẹ pé skẹ́skẹ́ làwà ni àbí àá jẹ àwọn ọmọ yín káàsù. Èmi ò mọ̀ pé àwọn ìyàwó mi sọ fún mi ó sọ fún mi pé mú òun lágo ó jí òun lágo mo nírọ́ ni kò jẹ́ jẹ́bẹ̀ kò possible n pé kò gbọdọ̀ da àárín èmi àti ọ̀rẹ́ mi rú. ṣé wàá dárúkọ owó yẹn kì í ṣe bíbà ṣe rí ara mi ò yá ìdẹ̀gí parọ́ in fact mi ti jẹun léde rárá ẹ jọ. ayé ẹ tó wà lókè tó wá rẹbọ tó fọ yìí ṣé ẹbí tèmi ni ìwọ ìyá ń jẹ ìwọ ò ń dá ọmọ yìí lò mọ́nú lẹ́ńbì náà ó rẹ̀ jẹ́ gbèsè. ṣé ìṣẹ́ àtìyà náà ló mú yín tó tó yìí tẹ́mi bá mọ̀ kó lè ní mi ò ní gbà yín sílé àtọ́. báwo lẹ bá wọn rojọ́ kankan mọ́ kí kọ́kọ́ ẹrù wọn kan máa lọ wọn ò ní wọn lára ọ̀rẹ́ ni kọ́ máa lọ. inú ilé epo bí láńlọ́ọ̀dù yín bá lé yín síta ẹ̀yin lẹ́mọ̀ ń tẹ́fà èmi ò lè gba bad luck kankan láyè kó wọnú ilé yìí. tẹ́ ẹ̀ sì lọ ẹ tún dúró. o tún lẹ́nu àti sọ̀rọ̀ o tí ẹ lójú tì bó tilẹ̀ wù kó mọ́. sorry o who are you. èmi ni ìyàwó wọn sà. with this condition àbí oyún kọ́ ni mò ń wò náà. ẹni tó ń ṣe ẹnì kò kún ò ṣe ìyàwó ẹlẹ́sìn òsì méjì tó gbé wọnú ilé òun ló ń darí ẹ̀ láàmú òun ni kó jáde. Màmí ẹ yé sọ̀rọ̀ báyìí náà kó dá náà ṣẹ́yìn lọ síbi kan tó ń sọ pé òun ló ń ṣe mí ni. bí Ọlọ́run bá dá olówó á dá nídàá pé kó fi ṣàánú fún mẹ̀kúnnù tí ò bá ní ni. no aláwọ̀ mi. yé ọbẹ̀. meat seller kí ló yẹ tó fi gbé rẹ́kọ̀dù wọ bí. ọlẹ́bọ̀ làbàtà ọyọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún mi ló mú. ẹ ò bọ́ sí ẹ máa ń sún mọ́ mi láàárọ̀ yìí nǹkan tó gbénú mi ju nǹkan tẹ́ ń lérò lọ o nǹkan tó. ẹ rẹ yàn pé yìí wọn bá tẹ wá bá yẹn yìí òun kọ ẹ lélẹ yìí gbà fún I love you so much. ogun ti jẹ́ nìyẹn mo sọ fún ẹ pé ogun dé ológun òde gbogbo tá a bá ní a máa ṣàlàgbára tá a máa fi bàjá. ẹsẹ̀ kò mí investigation mo ṣe báyìí. èbò ní rébọ́ lẹ́nu ọmọkùnrin burúkú yìí ẹ sáàmù ọ̀rọ̀ rẹ wo mọ́tò o. mi ò níṣẹ́ kankan tí mò ń ṣe láyé mi òun àtàwọn ọmọ mi nìkan ni mo fi gbogbo ayé mi tọ́jú. gbogbo nǹkan tó máa ń fẹ́ láyé ni máa ń ṣe fún wọn kí ló ń ṣe ẹ gan-an kí ló ń ṣe ẹ àjẹ́ ni ẹ. ẹbí ni mo bí àwọn sùnìlà èsì lélẹ́yìn ṣàìtọ́ ni. Amira stop. ṣé life ló ń live tó ní ó make happy ó ń tẹ̀lé ọmọ títí ọmọ onírànú ọmọ tó ní kankan ní lórí. Josie. listen. sọ̀nà ẹ̀ ń gbọ̀n calm down. tí n bá ti tẹ ẹran tán báyìí gbogbo géèmì ó ní mò ń fẹ́ kó lé lórí. ẹ wọ́n kó wà kébì bẹ́ẹ̀ kó fún bó bá dé. má. àsopá kì í jó bàtà bí onígèdè ṣe lè dé táì. ìkejì àwa àtọwọn ọmọ adarí hurun a lè jọ ṣe ó yá nìṣó jẹ́ ká máa lọ ayé tí mo wà ṣèmí ló ń wí. pátá níyàwó ẹ ẹyin kẹyin ọkùnrin ni mò ń rí fásitì ẹyin yẹn o tó bá forí sọ àpáta ìyàwó ẹ yóò tún káyọ̀gá ni. láti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní fún mi lọ́sẹ̀ bisabisa tí mo ti ń wẹ̀ tí mo dẹ̀ ń tẹpá mọ́ṣẹ́ láti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní méèkì ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ wo ni gbàgbé ọmọ ṣe mí. àwọn nǹkan lórí ẹ̀ pátá bó ṣe ń tọ́ bó ṣe ń pa gbogbo ẹ̀ ló máa kọ́ mi but èdè ló máa fi kọ́ mi o. nǹkan tó máa ṣe fún mi sí ni pé master bedroom yẹn ẹ̀kọ́ mi wà ń bẹ̀ obìnrin kò mú mi lọ báyìí. ṣé ẹni tó bá lówó nìkan sáwọn nìkan ni wọ́n gbọ́dọ̀ gbàdúrà nílẹ̀. Don't say that. The rich also cry. Àwọn nǹkan kan wà lọ́wọ́ tálákà bíi tiẹ̀ báyìí tí ò sí lọ́wọ́ olówó tó ń polówó lẹ́kún tí wọ́n fi ń ṣàyọ̀yọ̀ wọn lọ ní bọ́dì lọ sóòrì ó rí pé alára kò mọ̀ yà ní ẹ́ wọn náà wo èmi. ṣé compliment nìyẹn. wo èmi sórí bọ́rùn mi ṣe gùn ó gùn bí ìgò magí it's a sign of poverty. ní padà ṣẹ́ṣẹ́ àárọ̀ wa ó di ẹsẹ̀ pé ẹsẹ̀ ọ̀sán ẹsẹ̀ àárọ̀ àti pátápátá sẹ́yìn nìyẹn. ó ń béèrè lọ́wọ́ ìyàwó oṣù kẹfà pé bo ló ti rí oyún ṣé kò sí ilé ọkọ ni. Raymond kò sí ìfun tó wà nínú òròmọ adìyẹ tiẹ̀ tí àwòdì òkè tèmi ò mọ̀. ẹ̀kan náà mo ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àjẹ́ ni ẹ̀. bẹ́ẹ̀ sọ́dà Raymond.
lójú mi àjẹkẹ́. Mami. Èmi àjẹ́. Ọ̀rọ̀ mọ́ adìyẹ rọ́mọdì òmò àwòdì ìyá ẹ̀ ló má ṣá. Rárá mọ́ mi ibi tá a bá ti sọ pé ó dàrọ̀ a kì í kí ni kálẹ̀ ń bẹ̀ mọ́ wọ́n ti wá gba gbogbo eré ajé ẹ̀ báyìí. Má sọ bẹ́ẹ̀ mọ́ ajé tó wà lára mi àbúbútọ́ ni. mi gan retí nǹkan lórí ẹ̀ so mi ti lè filẹ̀ báyìí sọ mo ní chase kan tí màá fún ẹ tó bá mind. chase ẹ níbí òye. yẹn ló bẹ san. 20k ní USD. Wow, 20k, that much? Máa fún ẹ bí òye yẹn but tó wà bẹ́ẹ̀ ni pé kò lè sọ lẹ́ẹ̀kan náà and mi fẹ́ kó ṣe transfer cash deposit ni so wàá sọ fún a break ẹ ní 5k wàá lọ wọlé lẹ́ẹ̀kan náà báyìí gbà ọmọ máa fojú sẹ́ lára wọn lè lọ block account yẹn ìrẹ́ ní ọkọ̀ account yẹn bá dé bó wà yẹn so tó wá dẹ̀ fi kó bóyá o ti fẹ́ lè jù fún ẹ o lè handle ẹ̀ mọ́ má jẹ́ kó já ọjọ́ kí n tẹ̀ mọ́ ok mo ti lẹ́ fún náà cash deposit ló fẹ́ ṣe máa update tó bá ti ṣe ṣá máa fún yín sleep. tẹ́lẹ̀ ẹ̀kọ́ máa gba sleep lọ́wọ́ náà ok. ẹ fi routine ṣe léyìí o. àwọlé sọ máa rí lórí WhatsApp àbí ok náà. pẹ̀lẹ́ ọlọ bẹ́ẹ̀ bá rí ọ èèyàn yóò mọ̀ pé èèyàn kàn wọ́n pé bóyá o tóbi ni kó ṣe gbogbo defender tó bá tóbi náà ni o lè defend Daniel Shitu ó dẹ̀yìn mú báyìí ni ọ̀dẹ̀ èmi náà sì jọ lójú èyí fún ọ lówó tó yẹ pé ìwọ gan bọ́ bá rí ọ̀pọ̀ ẹ̀rìn tó mọ̀ ròyìn fáwọn ọ̀rẹ́ rẹ pé kọ́sítọ́mà dáadáa ní gbà ìwọ nìkan ló ní mọ̀ mo ṣe ń jì wá kọ́mọ́dà bí àṣejùmọ́ mo lọ. 200 naira. 200 ni bó ṣe wà 50 naira bíi mẹ́rin ló wà nù ẹ̀ 100 naira méjì tọ́wọ́ rí tẹ́tẹ́ náà tó wà nù ẹ̀ ó pọ̀ wọ́wọ́ naira báàgì rẹ ti kún. owó kí lélẹ̀ kí ni kí n fi ṣe. kí lọ́ọ́ fi 200 ọ̀nà ní sọ́ọ̀sùn jẹ nígbà tí ìṣẹ̀ràn gbẹ ṣé bá ewu níná lówó. ọ̀gá adé gbà kó dá mi lóhùn jàre ká ló ń fún 200 naira. ó kéré. ọ̀gá adé dá mi lóhùn. kò sí wàhálà dákun bá bọ́ sòkòtò rẹ kí n sáré lo
kí ni POS rẹ kọ́ gbé jáde èmi mo ní káàdì yìí mo ní pin ẹ̀ lọ́wọ́. POS. àbọ̀ ní sáfíìsì ni. kí ni gbogbo kàtìkàtì yìí nítorí Ọlọ́run. kí ló dé. ọ̀gá jẹ́jẹ́ mi ló ń jà iṣẹ́ àdéhùn tèmi àti ẹjọ́ ṣe rè. tẹ́rí ẹ mọ̀ bínú pé bẹ́ẹ̀ sì máa ń kọjá látijọ́ yìí èmi fẹ́ kọjá yìí mi musa máa ń wò pé sọ́lọ̀ ló dá kọ́mọ́dà ìgbà tó dé ẹ̀ ń kọjá yìí ni sẹ́rí mi tẹ́ ń wò yìí Ọlọ́run ibi báyìí ni èmi ń gbé géètì ẹnu ọ̀nà lè wá rè tó bá di lálẹ́ àmọ́ tí tábà ti kò sẹ́ni tó lè sí mọ́ ẹ wò iná rè bí iná bàbá múnádé ó máa tàn ó ní bọ́ọ̀bù nù kò ṣe pé bóyá bọ́ọ̀bù ẹ ti jó tẹ́ bá tún wọnú yàrá ọ̀dọ̀ mi ẹ bá bẹ́ẹ̀ di tá a fi ń sùn kò ṣe pé bóyá tí bá fẹ́ jáde gan máa ń wọ aṣọ jáde. kí ni gbogbo yẹn wá já mọ́lé lórí báyìí o. ẹ ṣeun ẹ mọ̀ mọ́ kọ́ ọmọ ọ̀dọ̀ àgbà ni nǹkan tí mo sọ ni pé sẹ́rí pèmí sí wàyí nìsín ìsúnmọ́ni lámọ̀ sí ẹni o ká ní bẹ́yìn sí wàyí nìsín ká wá ní èmi sí géètì èmi wá wọlé wá ní ó yá ẹ tẹ̀lé mi kí wá ní ẹ má bọ̀ kẹ́yìn wá wọlé tá a bá wọlé ká wá ṣe ìpàdé ẹgbẹ́ tàbí ṣe ibi tí a lọ gangan nù. ṣé ẹnìkan náà ni. kò jù bẹ́ẹ̀ lọ. sí wàhálà. lọ́wọ́ kan. mo ní mo gbọ́ kiri yóò wá. ẹ mọ ṣé kí n bá gbé báàgì àbí ẹ lè dágbé ẹ pẹ̀lẹ́. ó ṣe rí Ọlọ́run tí ó dá màláìkà tó dá yín òun gan ti mọ iṣẹ́ tí màláìkà ń ṣe lára yín ẹ̀yin rèé ẹ wo bẹ́ẹ̀ ṣe wù ṣé bí ya àwọn adégbòdù lẹ kó sínú kiri táwọn ọ̀rá yìí kọrin yìí ṣé rí ibi tí wọ́n wá fi yẹ̀pẹ̀ mọ́ lára yín ní màláìkà ibi tó ń mọ àyè bí apẹ tí wọ́n fi yẹn ẹran ẹ̀yin náà ẹ wọlé ká túkọ̀ wò ẹ jẹ́ bá gbé ẹ̀fọ́ lẹ̀ túkọ̀ wò. ṣé bíbá iná ni ẹnu ọ̀nà yìí. ibi lẹ́nu ọ̀nà ẹ wọlé àwọn aládìgẹ́tì ibi ẹ wọlé. kí ló ń bá mi sọ gan ṣé ń gbà tẹ́mi pẹ̀lú rẹ fẹ́ wọlé sáládé ohun òwò pé ń fọ lówó bẹ́ẹ̀ bá fẹ́ gbàrún ẹ̀bà lẹ́mọ̀ sójú àánú sáde ohun wa nù ipe mo bá wọlé kò ṣe pé ó wọlé aṣọ pé a gbádùn ara wa ni. èmi ò fẹ́ kéèyàn àyàn àti àyàn jọ ládé ohun kó tó kú òlé kó wọ́n rọ̀ wá dòrò tẹ́lẹ̀ kó wá di pé ẹ fún wa ní kírú mo ibi ló sùn kó wá ní àjẹsà mi ìrún pé lè sùn ọ̀dọ̀ yín o ṣé lè yá rẹ lọ́wọ́ fẹ́ lọ sùn nígbà tán gbé wá àbójẹ́ family house yín nígbà tí mò ń gbé ọ̀bọ̀ bíbá irú ọ̀rọ̀ òsì wo lọ sọ gbẹgbẹgbẹ kí wọ́n ládé ohun wa sọ. ok èmi àti òjò ládé ohun kankan àbí. kíni. èmi àti òjò ládé ohun wàá rí mi wò bí ìràn. kíni. ó dúró lọ sí súpẹ̀rù wọ́ọ́rí ojú pupa ìdí dúdú àwọn èèyàn súbìdù ó kọ́kọ́ làgọ́ èmi mo jájú ayé mo fún ya yín ni bígbà tí a fẹ́ gbé tábọ́ọ̀dù mo ṣe gbé tán wìrì ó fọ́ dànù èmi tí mo ti mú Sókótó kó tó di pé mo ra mú lórí pàtàkì túká jẹ́ náà àpò èèyàn alásọ̀rọ̀ emperor láì ṣe sọ̀gbọ́n àti wọ́n ti wà lókè lójó kó bí àwọn akéde àgbáyé tó fẹ́ kọ̀rọ̀ yìí. ẹ bó ni. àbọ̀ wa o. èèyàn lọ dákọ̀. ìwé èèyàn láyọ̀ Messi. alfa mo wà pa. ọmọ ayé lókèlè sẹ́mi lẹ́ẹ̀sì. ọmọ ayé lèmi náà ṣé ìbá ṣe pé ti ìlà tí ó wà lójú mi yìí ni èmi fi ń rò pé tólú ẹ bá ṣẹ̀ sí òfin ìjọba ní mo fẹ́ sálọ torí tí n bá sálọ ṣé ìlà fẹ́ kúrò lójú mi ni àbí mo fẹ́ gbé mọ̀lẹ́bí wa kù ó yẹ kájọ mọ́ sásẹ́ ni orí wáyà ló yẹ kébì náà wà báyìí. tó bá lọ ṣe wáyà tí wáyà bá lọ fi náà gbé ẹ̀ ń kan. kí sáàsẹ̀ ti lówó ni kí n ti lówó ni. Okele you joke too much ṣé torí o kọlà láti rògbò lè ṣe kí n àmọ́ ya ọ̀rọ̀ tẹ́gbọ́ kọlà tó dẹ̀ ń ṣe dáadáa tó ń gbowó tó ń dẹ mọ́ gan. àìrọ́ ni mo fọ́ o mo fọ́. jóná o mọ máà tí ó wà ní UK tó kọlà tó náà ti ṣe sọdún ìlà ẹ̀kẹ́sẹ̀ tó ti parẹ́ díẹ̀ yìí. UK ó tó ṣe sọ́jú ní UK Michael Jackson nù. Michael Power. Michael Jackson ni Michael Jackson. Okele ṣé o mọ̀ jẹ́ o. abẹ́rẹ́ máa gbọ́rọ̀ ṣe ní mọ̀jẹ̀bù ṣe bí jẹ́nu tí ń ṣe fíìmù ni ó lè sí tó sẹ́ni kúkú báyìí tó ṣe fíìmù jòǹgó ló ń jó ni mo mọ̀ dáadáa. Okele èmi mò ń pè ẹ ibi mo wà. mò ń pọ̀ mo ń rí ọ ìkejì náà ló fún mi nípa kíní wọn tí. anyways kò ṣe àwọn tó ń ṣe fíìmù náà sọ yẹ Ìjẹ̀bú town gangan àwọn ìlú Ìjẹ̀bú yẹn gangan àti ṣó mọ̀ wọ́n dáadáa ó láì dí àgbogbo Ìjẹ̀bú bí Ìjẹ̀bú bẹ̀ yẹn àti bíbẹ̀ yẹn ṣe rí. èsì adémọ̀ Ìjẹ̀bú mo mọ Ìjẹ̀bú gbó ṣebí Ìjẹ̀bú tí wọ́n ti mọ sojú di ọba ni mo mọ Ìjẹ̀bú
Ìjẹ̀bú Òde mo mọ Ìjẹ̀bú Ọ̀sọ̀sà lọ́dọ̀ bàbá Ògúndé mo mọ oríṣiríṣi Ìjẹ̀bú mo sì mọ àwọn Ìjẹ̀bú this way to Ìjẹ̀bú Joshua this way to Ìjẹ̀bú Dẹ̀ǹdé this way to Ìjẹ̀bú Bọ̀sùn this way to Ìjẹ̀bú ọ̀làbò gbogbo ẹni mọ́ mọ́. òwe náà ẹ̀dá ọgbà àwọn Ìjẹ̀bú yẹn gangan mọ̀ wọ́n díẹ̀díẹ̀. mo mọ bọ́ sọ ibi tí wọ́n ti ń jérò lẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá gbèrò láti Ṣàgámù ibi tí wọ́n ti já wọn lẹ̀ táwọn yóò fún wa lówó gbogbo ẹ̀ mú mọ́. kò sí big deal kan náà àwọn náà plan àwọn event kan ní àkànfì pé àwọn èèyàn tó mọ̀ Ìjẹ̀bú dáadáa. kí lẹ fẹ́ lọ bú níjẹ̀bú bóyá kí n mú. náà wọ́n fẹ́ tọ̀ ni. ẹ fẹ́ sí tọ̀ ṣe lórí iná. tọ̀. oúnjẹ wo ló jẹ tọ̀. I'm half an hour. If I won't be like you, reason me na KG body. Over the KG body. Nah. It costs you nothing. Hustle, loyalty, and respect. Aba forget that thing. Hustle, loyalty, bawo. In Nigeria tawa yi. Hard work, loyalty, and respect. You don't continue so. You know be so now. Aba I'm not mad. You mad tate. Over ṣaṣẹ babes. Come sọ̀rọ̀ fún wọn. Kódà kẹ́ ṣoògùn. Sórí laptop yín ẹ lè bá. Mo ní ká ṣoògùn, kò tí dẹ́bi ogun. No, mo kàn jẹ́ kẹ́ mọ̀ ní bó ṣe ń lọ. Ẹ pẹ̀lẹ́. Àfògùn ṣe ò bọ̀, mo yẹn wà nílẹ̀. Even baby tó jókòó yìí ó kàn pariwo ẹ pẹ̀lẹ́ ni o. Tó bá fi 5 billion gbé sí ẹ̀sìn ni ó mẹ́rin máa bá lọ. Má dá lérò fún mi jàre, ṣó ṣàrọ̀ ọmọ orúkọ ṣe rí. Angelina Jolie, you don't know Agbani directly. Tiwa Savage tèmi gangan níbi. Èmi ni Tiwa Savage, àbóhùn ni Tiwa Savage, ọtí gan mẹ́gì mọ̀ nǹkan tí máa sọ mọ́. Mo ní too much náà bàbá. Ẹ ṣàánú àwọn náà máa cháchẹ́. Ẹ pẹ̀lẹ́ o àǹtí. Ẹ káàsán. Ẹ dákun ilé bàbá kan ni à ń lọ. Wọ́n máa ń pe bàbá ní bàbá Jáyínfá. Okay, kò ní ṣìnà rárá àtọ̀ kò jìnnà síbí rárá. Tẹ́ bá ti yà sí apá ọ̀tún báyìí, ilé wọn lẹ máa rí lọ́ọ̀kan níwájú. Lọ́ọ̀kan ilé wọn ló gbẹ̀yìn àdúgbò yìí. Ẹ ṣeun gan. Ṣé ẹ̀yin náà lẹni fóònù ọwọ́ yín? Bẹ́ẹ̀ sà. Ṣé yẹn lè gba nọ́mbà yín? Ara ẹ mọ́. Ẹ lè fún wa. Ọ̀rẹ́ mi báwo lẹ̀wọ́ ni ọ̀jẹ̀. Àbíkẹ́ ọjà mi ò lọ bí ti tẹ́lẹ̀ mọ́ o kò tẹ̀ wá yé mi rárá ní báyìí mọ́ kò tilẹ̀ yé mi mọ́. Ó mọ̀ pé èmi ò ní nǹkan tí èmi gbà àmọ́ kí bàdé máa bẹ̀rẹ̀ sọ fún ọ lọ́wọ́ bẹ̀rẹ̀ di ìrọ̀lẹ́ kó padà wá. Òkè ọ̀rẹ́ mo ti gbọ́ máa ń pe Ọlọ́run fi mí sọ́kàn. Ẹ lẹ́ o. Ẹ káàsán. Èmi ò rò pé bíbá yìí làwọn àwùjọ kò lè fẹ́ bá. Ẹ jọ ẹ má bínú ilé bàbá Jáyínfá ni à ń béèrè ẹ dákun ẹ júwe ibẹ̀ fún wa. Ibẹ̀ lẹ́wà yìí bàbá mi lọ́jọ́ rẹ̀. Bàbá tí ń gangan. Abẹ́yìn ni a sunkún dáfà. Sunkún dáfà kan kí ni dáfà yìí. Ẹ̀yin àti talẹ̀ ìjà ẹ̀ sunkún kẹ́ tó dá wa lóná. Ẹ má bínú o. Ẹ dákun bàbá ẹ bá wa pè wọ́n. Àfẹ́kún béèrè lọ́wọ́ yín náà ẹkún lẹ fi ń dá wa ló. Ìwọ lọ. Ẹ má dànù àbí ká sọ́ọ̀kì wọn. Ṣé mú kíní wá ká fi sọ́ọ̀kì wọn gbà tọkọ fẹ́ dá firi. Nǹkan mọ̀ ń ṣẹlẹ̀. Yàwọn yàmá yẹn ti pọ̀ jù. Yàwọn yàmá yẹn ti pọ̀ jù. Túndé ló bẹ̀rẹ̀ sí ṣe wótòwótò. Ọmọ babaláwo. Jà máa lọ. Àbáta mú abáyé kò lè mọ nǹkan kò lè lóògùn. Tó bá lóògùn náà mo yẹ àgbàdì. Ẹ sí láti ọ̀gá wá síjọ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ kàn sá. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ̀rí yín ta lẹ́bìrì. Àwọn ni wọ́n fèrè yàn sá. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ lẹ sà. Ẹ pẹ̀lẹ́. Ẹ sà.
ẹ dákun bàbá Jáyin Fálàbèrè. èmi náà ló ń jẹ bẹ́ẹ̀ jẹ méjì ìjàsà. láti Èkó ni a ti wá ọmọ ìlú yìí kan ni ó rán wa sí yín ṣe mọ Bọ̀sún Ọ̀táyẹmí. ọlọ́dọ̀ inú ti máa ń ṣoògùn pé bàbá ṣe rí ìtawà tí ẹ̀ bá wá yàtọ̀ ṣe rí àwọn àtẹ̀wò yìí Gameboy ni wa. èwo ní jẹ báwọn. bàbá jí là ń ṣe à ń tẹ̀ ká ni ó ti yé yín. ẹ bàbá ẹ mọ̀ dá wọn ló ń jàre wáyàwáyà ni wọ́n. NEPA ni yín ni. wọ́n ṣe NEPA. NEPA bíi tìbò ẹ̀yin ẹ sọ̀rọ̀ kọ́ máa ṣiṣẹ́ NEPA fún yín o. ẹ wo bàbá yahoo la máa ń ṣe òye yín àwọn ẹ̀tọ́ àwọn èèyàn wa tó ti bọ́ sọ́wọ́ àwọn òyìnbó wọ́n yé gbá wọn bálábàbà wa kan ní ká máa bá wọn tì. bàbá ṣé ẹ gbàgbọ́ ohun tẹ́lẹ̀ kọ́ mi. mi ò gbàgbé àmọ́ wọ náà ti á pẹ́ jù. mo bẹ̀ mọ́ bínú ẹ mọ́ bínú. onífà kan tí ń kọ ifá náà là á pè ní èṣù àpèdé. èṣù àpèdé. òun la fi mọ babaláwo láàrin ìlú òun náà ní ìjà kébí ó tún pa babaláwo èṣù là á pè àti bẹ̀rẹ̀ ìwé náà rántí mọ́ àmọ́ òun rẹ̀ mo rántí díẹ̀ nínú rẹ̀ òun lè mọ̀ pé ní akérèrè káyé là á pè fá. akérèrè káyé là á pè fá. afọ̀rẹ̀rẹ̀ kálù. afọ̀rẹ̀rẹ̀ kálù. là á pè iṣu ọ̀dàrà. là á pè iṣu ọ̀dàrà. òwò wọn lóhun kọ̀rọ̀. òwò wọn lóhun kọ̀rọ̀. là á pẹ̀yìn ìyá mi àjẹ́. là á pẹ̀yìn ìyá mi àjẹ́. bàbá ti wá débẹ̀ ibẹ̀ ń láti tepo lẹ̀ kọ́ mọ́ bàgbẹ́ jẹ́ ni bá ti wá wọlé wọnú àkáńtáǹtì mi ìmọ̀ owó tó kù mẹ́. ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ká má bàa sọ̀rọ̀ gbàgbé lánàá tí mò ń ṣe ọ̀sẹ̀ fà mí ó dúfá tó yọ sójú ọpọ́n mi mo rí pé ó sì ya lù yín mo rí pé àwọn ọkùnrin méjì kan wọ́n ń bọ̀ lọ́dọ̀ yín mo sì fẹ́ kẹ́ bá ń gbà wọ́n níyànjú wípé kọ́ mọ̀ sí kánjú ohun tó ń wá lọ Sókótó ó ń bẹ lápò ṣòkòtò wọn ṣẹ́gbọ́n bàbá kẹ́ ẹ dákun kẹ́ ẹ bá ń gbà wọ́n níyànjú pé kí wọ́n ní ìfaradà torí ẹ̀ṣẹ̀ tó bá ṣetán àti tẹ̀gún ó mọ̀ ṣetán àti tironu. òun ní sọ fún yín bàbá. ó ṣe èmi náà ti ní ìfura bẹ́ẹ̀ nígbà tí mo sùn lánàá bẹ́ẹ̀ ní fati sọ̀rọ̀ ní èmi ò kájú ojú ọkọ mi ẹni ojú bá kan ọkọ̀ máa bá tiẹ̀ lọ adé abẹ́rọ̀ pẹ̀sẹ̀ èyí tí ń lọ rẹ̀ gbégbìn níyàwó wọ́n ní ọkà kí ìmọ̀lẹ̀ ọjà rẹ̀ bọ̀ ní èso ẹ̀rọ pẹ̀sẹ̀ dúró kí ọmúgbìn ṣàyẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ dúró kí ọmúgbìn ṣàyẹ̀ ẹni ó bá ń kánjú nu gbé tẹ̀bẹ̀lẹ̀ fún wọn jẹ ni. mo sì dáhùn jẹ̀bẹ̀lẹ̀ náà ni ẹ gbé fún wọn bàbá sẹ́rí mo fẹ́ wá máa lọ torí mo láwọn kan tí mo dá aago 12 fún pé kán wá bá mi lé ṣé ẹ sì mọ̀ pé àìdélé ìbáwo. ní ìtawọ lóṣù wọ́n ní babaláwo ti gboko bò mí lọ ń ti lọ ṣe bíríkì lè yà. bó ṣe rí wọn gbogbo ọba di ẹlẹ́tọ̀ ni ọba kún òfin ilẹ̀ o ó máa rí wọn. bó bá rí bákan náà o. ìdí tí mo fi ní káláwé ń kó yẹra fún wa níyún ọgẹ́ fìlà aláwé ẹlẹ́rìí ní sùúrù gan ni o torí ọjọ́ àtìláyìn ti súnmọ́ ẹ sì gbọ́dọ̀ kánjú àfi kálọ̀rẹ́ ní sùúrù yìí torí òun tẹ̀ ń wá lọ Sókótó ìmọ̀ ń bẹ lápò Sókótó yín o ẹ mọ̀ kánjú tùlú ọ̀rọ̀ ìgbà rẹ̀ mọ̀mọ́ tó kún kókó ìmọ̀ràn mi nù. nǹkan tí ẹ̀ ń sọ fún wa sí ni pé kò sí nǹkan kan tí ẹ lè ṣe fún wa. kì í ṣe pé kò sí nǹkan tí mo lè ṣe fún yín oṣó tí mo lè ṣe fún yín wà tẹ́ fi lè máa gbowó àmọ́ bó bá padà yá yóò padà wó náà nì ilé tá bá ti fi tọmọ ìrì ní òwò òun ló mú mi rántí nínú òdùfá kan
ọwọ́ rí méjì lọ́lọ́run ọwọ́ mi ètò máa fi gọ́gọ́ fa ìyẹn dé fọ́ọ̀rùn mi là bàbá máa ní ọgà múre ọwọ́ rẹ̀ ọ̀tún wọ́n ní ọgá kí mọ̀lẹ́ ọjàre ọba ní ọ̀sẹ̀ wọ́n lóun ọwọ́ mi ò tó má fi gọ́gọ́ fà bó bá sọ pé òun ní ìyálé ńkọ́ má fa bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ má fa bẹ̀bẹ̀ bẹ́ẹ̀. kẹ́ mọ̀ náà ẹ̀yin lè fi iṣẹ́ lé mi lọ́ọ́ mi lè jẹ́ ṣáà náà. ìyá ẹgbẹ́. àgbọ̀dọ̀ jẹ́ ṣáà. àmọ́ wọn òṣèré àwọn ọmọ kan àti jẹ́ pé tó bá wọn ta báyìí wọn ò ní fẹ́ báyìí sọ lórí fóònù tó bá ní kẹ́ make fún kọ́ wọn máa ní inú àmọ́ sá wọn ní fẹ́ kó mọ weakness àwọn ní but all the same náà ó ti ní bá ṣe máa ń yírí wọn sí. ẹ fún proper update jàre ká mọ̀ kan tó ń ṣẹlẹ̀ gan-an ká tẹ̀ mọ́lẹ̀ fún ẹ gan jàre. ìyàwó ní kókó má lọ máa love up kankan. Facebook ẹ má bàa yẹn fẹ́ wọn online má lọ love wọn online ọlọ́mọ bàyẹ̀ mi jẹ́ bí kò tẹ́ kọ́ mi má lọ fẹ́ wọn online tẹ́ kí gbogbo àwọn ìyàsọ́ mú ni wọn. anyways àyẹ̀mọ̀ náà kò síbi tí kò tilẹ̀ báyàwó ẹ̀ pàdé o ọlọ́run lè pè é ìyàwó ẹ̀ wà lọ́wọ́. ẹni kó wá next week nígbà rẹ̀. ló ṣe òun kan jù ní ṣòro kò mú ráàyè tó bẹ́ẹ̀ ni ó kàn wá kàn fẹ́ bí sáré máàkì lè ní. I can't wait na it's not easy na. ọkọ ìyàwó ẹlẹ́pọ̀n búlù wá bí má lọ lọ́bọ̀ owó ló fẹ́ gbà ọ́. bọ̀ tó bá lọ fíìpù bóyá ó ti ń lọ́ọ̀bù ọmọ náà àwọn àdìsírí o ìyàwó tó bá fi jó fẹ́. ó máa ń wò lọ́dọ̀ last ó padà wò lọ́dọ̀. Baba. Ọlá lọ́wọ́ ẹ máa dé sèkó. Ọmọ ẹ ò ní. Olamide of course. Wow, that's wonderful. Anyways, sọ fún wọn tó bá ti ń bọ̀ kó mú nǹkan bọ̀. Kí ló fẹ́ ṣe bí tí wàá mú dání? Owó náà fi do something na. Tí wàá ti mú dání màá yọ̀wọ̀ sí BRT. Ọlọ́run ṣe mo tí ì fún látẹ̀ṣọ́ much. Báyẹ̀ BRT ẹgbẹ́ òṣì. Wọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá wọ́n tó bá ti fẹ́ máa ṣe lókà. Wọ́n láti bí ebi lókà ni. Yeah, so a friend brain. Wọ́n ló tó ló láìkẹ́ tó lọ́n lọ́gọ̀. Wọ́n ló bẹ́ẹ̀ ni. Anyways, ṣáà ni kò mú nǹkan mọ́. No wàhálà, owó náà fi do something ṣáà ní mi mọ́. Báwo ni ṣé àti lókèétì báyọ̀ fún ẹni problem? Ẹlẹ́gbẹ̀ẹ́ tí nǹkan tí mo sọ lẹ́kọ̀ọ́ pé tó bá ń bọ̀ best thing tó lè ṣe fún ẹni pé a kò gbé àwọn cap tí wọ́n ń gbé online sí ni àwọn yẹn tó bá ti sọ address fún wọn wá kàn Google ẹ̀ wọ́n á dẹ̀ sọ address ẹ̀ dẹ̀ sọ yí owó. Ẹlẹ́rìí ẹ̀yẹ ẹ̀rẹ́ ìjọkọ̀ ọ̀nà ọ̀gá. Máa ṣe ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ló mọ̀ bí tí ọ̀kadùnkùn àti ìpàdé ìyàwó. Baby, do you know you are extremely pretty as in notifying you? But that video fixing like Angelina Jolie. I swear to you, seriously, you are too pretty. Kí ni share lálejò? Show me ló fẹ́ ni àkọ́wọ́, what do you want? Just tell me, kí ló fẹ́? Like, do you want water? Ẹ̀gbọ́n. Ọ̀pọ̀yàwó. Ẹ observe go. Ìwé ẹ̀jú tún nìyẹn ọkọ àlejò. Ẹ̀gbọ́n ẹ observe go hàn. Ọmọ yóò sọ̀rọ̀. Ọlámídé yóò sọ̀rọ̀. Kí ló ṣe? Kí ló fẹ́ jẹ? Kí ló fẹ́ mu? Kò sọ̀rọ̀. Lórí phone, babe, let's talk on phone. A máa ní ká máa chat. Ṣé mi tó rẹ̀ mi ní kí bá mi bá sọ̀rọ̀ lọ́jọ́ yẹn? She's not talking, bra. Kí ló wáyé sí mate? Ẹ̀gbọ́n kò sọ̀rọ̀. That's the bottom line. She's not talking. Sọ̀rọ̀ tí ò bá sọ nǹkan tó fẹ́ jẹ àbí nǹkan. Wọ́n náà fún mi lọ́nà. Kí fún mi? Ìwọ náà máa fi wọ́kọ̀ lọ àlejò ńlẹ̀ Yorùbá. Kí fún mi lọ. Tó bá yọ tí ló fẹ́ ń kọ́. Kò sọ̀rọ̀ ẹ̀gbọ́n. Ibo gangan ló ń drive point lọ. She's not talking.
ìwọ ìmúra yóò jọ tẹ̀ntọ́ ní sọ́nsọ́n ìyàwó wa Ọlámídé kí ni ká fà ní mímu àbí jíjẹ? Kí ni bẹ́ẹ̀ sórí owó ṣe fọkàn balẹ̀ bó ṣe ń lọ yẹn mi abẹ́bẹ́ máa lọ bá máa bẹ̀ kó má bínú so ìwọ fọkàn balẹ̀ àgbọ̀ kí ni jíjẹ mímú ńkọ́ ó jẹ ó mu ọ̀gá ọ̀ bó ṣe dáa tó yìí mo gbọ́ ó lè sọ mo láìfù kan tó lélẹ̀ nù wá pàṣẹ máa fi hàn pẹ̀lẹ́ àṣàmọ́ tí wọ́n fi ń bóyá òdì báyìí báyìí bóyá máa tó lọ sọ̀rọ̀ jámù pẹ̀lẹ́. Ọ̀gbẹ́ni Alfa lọ́dọ̀ ṣe sanwó ṣá. Ọ̀gbẹ́ni mo kàn wà ní jàrá ṣáà tẹ̀ sójú ẹ̀ kọ́lọ́ ń ṣàánú wa ní lọ́ọ̀kì là ń wà. Ọlọ́run ṣàánú. Ọ̀gbẹ́ni Alfa tó kọ tútù bí pure water. lálẹ́ náà ní jàre wo Ọlọ́run ṣàánú wa. That reminds me Ọ̀gbẹ́ni Alfa ọmọ ẹ̀ yẹn ọmọ odi ẹ̀ yẹn Alfa ọmọ yẹn. Kí ló rò bó ń sọ just hear yourself wetin you say you dey talk sef you dey call deaf and dumb my own wife keji boti street ni me now kò lè work ó yẹ kó mọ̀ yẹn now èmi àtọmọdì how I wan do am just tell me I wan know tell me. Ọ̀gbẹ́ni wa ọjọ́ rẹ lójú o ṣé wọ́n tó yẹ pé o ti gbà pé máa ń pọ́n ọmọ yẹn ni tó máa pọ́n báyìí ó wá dìde wá sọ pé wọ́n keji boti wọ́n gbà pé ó sì àtẹ̀tù pé lè sọ̀rọ̀ lẹ́yìn wọ́n tẹ́ pé táwa ti wà ní pé àchíì báyìí ó máa pínkì ni ọ̀rẹ́ wa bá sọ̀rọ̀ wá dìde wá sọ. a ní nǹkan wo bóyá ní sẹ ó daft gan bóyá wà ó daft gan so dé kọ́ ọmọjọ́ dín sìn ṣé ẹni kó má ní future ni. I wonder. wọ́n tẹ́ pé yọjọ́ mi lásán tó wá rí fígò ẹ̀ ó sẹ́ẹ̀tì ni ọmọ yẹn bá èmi gan fọ́ fún wọn á ṣe bí ìgbìní sí ọ̀rọ̀ ọ̀bọ̀ yóò yẹ mi jàre. mo blame you I have myself to blame I swear èmi tí mo wá chill pẹ̀lú yìí náà mi àtìgbà mo dé láyé mi ò regret rí I'm regretting this mo kún un lé mo wá chill pẹ̀lú ẹ wá dé ẹbẹ̀ sí bá mi sọ̀rọ̀ òdì imagine kó lè jọ wedding yes I do bá mi fẹ́ sọ bébébébébé see guys ayi man fuck you. níbo ló wá lọ sí. Ọ̀gbẹ́ni ó jọra ẹ lójú o. kí ló wá ṣe ọgbọ́n yìí. ẹjọ́ ẹ̀kọ́ wọn náà máa fún chance náà ṣé wọn náà tẹ̀ ní. ṣé wàá tẹ̀ ní ìyẹn yìí wàá bẹ́ẹ̀ yàwó ó fọ́ kí n lọ́jọ́. ọmọ kọ́tọ́lọ́mídé yìí ló gbé sẹ́yìn ṣá àbísáyé jẹ́ṣẹ́ àwọn jẹ́ ń jẹ́ṣẹ́ jà. ṣé ọsàn àrí bẹ́ẹ̀ yẹ̀wò báyìí. ní ẹbẹ̀ wò báwo eégún ọmọ yẹn le gan àwọn ọmọdé mi ò kéegun ẹ̀ strong bẹ́ẹ̀ kàn ṣàgídí wọn kò sí náà níjà. tí wọ́n dẹ̀ mọ́ sọ pé opportunity come but once
àwọn dímọ̀ lágídí ìwọ ló mọ́ sọ́rí bẹ́ẹ̀ bá tún afẹ́ wájà wọn pátápátá kéèyàn jáwé sẹ́nu òun náà fi sọ pé jáwé sẹ́nu kọ́ orí jẹ́ òdì èyí ò rí gbogbo lẹ́yìn ní òlè lọ ó kà mí láàṣà. òkèlè wọn kò lórí iṣẹ́ yẹn kò lórí ẹ̀ ọmọ yẹn sì wà lọ́dọ̀ wa náà ó gbé ní wa ni 6x6 bed ló gbé wá pé ó ti mí márùn. ó kàn yẹ pé nǹkan tó dùn mí ni pé njọ́ tọ́ bá rùn olúwẹ̀ ò ní mọ̀ sẹ́ni tí ò lọ́díò lẹ́nu bó bá ń pariwo ní ìsọdá ìgbà téèyàn wo tv tán ti lọ ọ́díò ẹ̀ ni àwọn èèyàn ní gbọ́ ariwo ẹ̀ ìwọ kàn máa rún tiẹ̀ ọkàn máa rún ni ó di kí ni ó di àsì máa dùn òun ó lè ní bí costa biscuit. wọ́n ti dé bẹ́ẹ̀ ló ti dé kí ni ó di rí. èmi ò èmi bò lẹ́yìn kó lọ léwẹ̀ kí n kàn gbọ́ pé bóyá ó ń wẹ̀ lọ́wọ́ kí n kàn gbọ́ mi pàpàpàpàpàpàpàpà. dákun jíde má bínú o. ọmọ tó pè ní kejì àbí kí lorúkọ ẹ ti ń jẹ báwo lẹ ti jẹ síra yín náà ọmọ àwọn èsì ọmọ o kèé sí ọmọ Ọlọ́run ò dáadáa o àwọn tó dá wọn rí dá o bó ló sì jẹ sí ọgán. kí lè ṣe. ẹ mọ gbà mí ọ̀rọ̀ tó máa ń sọ yìí kò máa ń sọ̀rọ̀ ẹ̀rìn ìmọ̀ ṣeré kò máa ń ṣe kọ́mẹ́dì mo máa ń ṣe bó ló ṣe jẹ́ sí ọgán mo fẹ́ mọ̀. mi ṣe ẹ̀ṣọ́rí kejì ọmọ mi as a matter of fact ọmọ tó ń bí sí mi lọ́wọ́ ní street ní ládùúgbò láti kiri mo ti ń groom ẹ̀ mi mo tún ẹ̀bùn kan tó ń ṣe ni mo fi lé lọ́wọ́ sí kí ló ṣẹlẹ̀. eléyìí ti yàwó ìjọ ẹ lọ ọ̀dà ìwọ náà máa worú ọmọ Ọlámídé tó wà lọ́dọ̀ yín lọ́mọ òdiwọ̀n sọ fọ́mọ kó mọ keep off fún o tó bá ń gbọ́ tó máa kọ keep off ọmọ oníkà ilẹ̀ mọ́ lára o ọkàn rí pé kọ́ tó dé ńjọ́ kan kéjì ó ti fọmọ lẹ́nu ẹnu rẹ̀ bàjẹ́ báyìí bí ẹnu ọpẹ́. fọ lẹ́nu. tẹ́lẹ̀ sọ́mọ yóò ti fọ lẹ́nu. kí ló ṣe fún tó fẹ́ fún blue lẹ́nu kí ló ṣe. ẹ máa gbọ́rọ̀ ọ̀dẹ̀ lọ já ṣé bó di wáyàwáyà lọ wà nǹkan tí mo sọ ni pé kì í ṣe pé bóyá yóò gbà lẹ́sẹ̀ nígbà tí èsì mi wẹ̀dà àní ti bí yóò gba pátá díẹ̀ tí ó fọ lẹ́nu tó yẹn ó ti ṣẹ̀jẹ̀ kan tó dé ọ̀dà jẹ́jẹ́ mi mo jòkó ló wá ló ní ọmọ òun sùn mo rò pé ńgbà tí yín náà tí ó wà kí ni bọ́ńbà sọ ti tán fi ń sáré títì lówó ló ń bá wò pé àyà yín ló ga kíní kalẹ̀ láìsí 2K bá ẹ fọ lẹ́nu. ló bá ní Ọlọ́run lọ́pẹ́lọpẹ́ mi ti ń pariwo pé má dán wò ẹnu ò bá ti bàjẹ́ kọ́ tó dé báyìí nìsín hospital náà bá ti máa rán ẹnu àwọn tí wọn bá rán awọ tí wọn ti wọ̀ rí àwọn sáwọ́rọ́ dẹ́mọ̀ yàtọ̀ sọ́ra original wa. ẹ̀gbọ́n alfa ọmọ wa gbé up Liverpool. owó tí Liverpool báwo. ṣé nǹkan tó mi wá sọ nìyẹn ó ẹ̀gbọ́n bébí bu yín odi ìgbà wo ló ń lọ. mẹ́gbọ́n. ìyàwó yín odi tó wà nílé ìgbà wo ló ń lọ. kí ló mean by ìgbà wo ni bébù mi odi ń lọ but why tó ń sọ̀rọ̀ báyìí ìwọ fún ara ẹ ló invite mi bí wá sínú ilé yìí wọ́n ló ní ẹ girlfriend ẹ o mo ń bọ̀ àṣẹ nǹkan tán o so the soft woman níbi tó máa dé sí o kí n jẹ́ ká accommodate and all that then why to wá change overnight oh so all of a sudden sin o ti di baby mi sẹ́yìn àbí torí pé ó ní ó wà physically challenged or ó ní àwọn kankan tí o like torí pé ojú òdi àbí ó jẹ́ kankan kò mí pé bí a o still in love ẹ̀ now and I asked you mo ní ṣòwò fẹ́ fẹ́ ní àbò fẹ́ máa gbowó lọ́wọ́ ẹ̀ o ní no ó fẹ́ fẹ́ sílẹ̀ ni pé o ẹ tẹ like beauty ẹ ṣe kinní kan nǹkan kan ṣe nǹkan kan mi reason tó máa kanra mọ́ tó wá fi gbogbo ya o fẹ́ mọ́ fine mo understand ẹ but má kanra mọ́ tó bá ti parí nǹkan tó wá ṣe ń tàn á máa lọ. ẹ bá mi bá a sọ̀rọ̀ ẹ ti gbọ́ kí lè mọ bí tí wọ́n á fi gbà yọ sí ẹ ṣáà bá mi bá a sọ̀rọ̀. ẹ ti gbọ́ gbà yọ sí ibi tí wọ́n á. ẹbí mi bèrè lọ́wọ́ ẹ̀. ibi tó fẹ́ gbà yọ. ibi tó ń fẹ́ gbà yọ sí. wo sọrí ìmọ̀ dá lóhùn wọ́n dá lóhùn ọ̀nà wo ló fẹ́ gbà yọ sí sọrí bọ́bọ́ kéjà àbí kílẹ̀ ń pe o ó fẹ́ràn abo ó fẹ́ràn abo ṣé ajá ti gbé kinní rẹ̀ lórí ni àbí ìrírú ẹ̀rí láyé ìrírú èèyàn báwọn rí láyé mi. kí ló fẹ́ pé mo lè ṣe. nǹkan tèmi ìmọ̀ràn tèmi wá ní pé kò ṣe ni pé bóyá kò ya ìwọ náà mọ wọ́ọ̀sì àbí kò mọ̀ bọ́ ti yẹra fún àmọ́ bó ti wà á ó lè pé dúdú ó lè pé pupa borí àgbàlagbà wíwó ni borí kékeré fífọ́ lẹ́nu ni kí ló ṣẹlẹ̀ ọlọ́run ló mọ yí ẹnu èèyàn tó ti bàjẹ́ gbogbo ẹnu ló ti sọ ẹnu tọ́pẹ́ tán. ẹnu tọ́pẹ́. ẹnu ìwọ
ẹni tẹ́nu ẹ̀ bá ti fọ́ ẹ ti dẹnu tọ́pẹ́ nù. kò sí problem ó ṣe gan ni màá má rí ẹ mo fẹ́ jáde ẹ̀sìn tí màá dé má rí ẹ. mi ló jáde information lèmi náà fún ọ ìwọ náà fẹ́mi náà ló information àbí kò gbé mi jáde torí kò lè rí information mi gbọ́. why don't sọ̀rọ̀ báyìí information tó mo wá sìn yìí kò tí ì materialize anything so wà ní sọ̀rọ̀ ni. èmi ò ra materialize àní o fún mi lówó information oníkíní ò materialize èmi ò materialize nǹkankan. kò ń sọ̀rọ̀ materialize owó information ni. ọ̀rọ̀ jẹ́ kíni. ọ̀dà. Who lè sọ? Gbọ́. Báwo lè fẹ́ dáhùn sí? Ó lè sọ, ó tiẹ̀ dáhùn, ọ̀fà ìdí àdáhùn. Don't worry, I'm gonna kill you at last. Má jáde òsì gbọ́. Don't go out. I'm gonna kill you at last, eh? Olamide, option méjì lónìí, you have two options. Is either you leave this place or I kill you. Màá pa ẹ́. Leave gbọ́rọ̀ àbí? Please just leave. Kò nísìnyí. Dìde ọ̀gá. Kejì, jọ́ torí Ọlọ́run, àpamọ́ fọlọ́run bẹ́ẹ̀. Ariwo yìí mo gbọ́ tí mo fi wá láti sàlẹ̀, kí ló ṣe wà tó di? Òkèlè ní kò jáde. Ọbí ó bá tiẹ̀ jáde náà ọ̀bẹ lọ́mú dání láìsẹ̀ lápáta. Òkèlè ló fẹ́ pa ni option méjì lónìí ní kò jáde. Kì í pa ní kò jáde Òkèlè. Ọba yẹn. Ìwọ ní sùúrù náà sọ pé bọ̀ tí ń ṣe yìí nìsín bóyá ọba ṣe Tinubu bí ọtọ́ bá gun pa báwọn ìjọba bá dé ẹ̀sùn méjì ya ọ̀nà méjì lọ́jẹ́ o wọ́n ti pé torí pé orí pé kò lè sọ̀rọ̀ ni. Olamide out. Wà ní sùúrù kò sígbà tí ò ní jáde àmọ́ sórí wọ ọkùnrin ni ọ sọrí jẹ́ nkọ́kọ́ rí ọ náà sọgbọ́ wà dákun mo fi Ọlọ́run bẹ̀ mo fi yáà rẹ àti bàbá rẹ bẹ̀ sọrí nǹkan tí èmi kàn fẹ́ sọ fún ọ ni pé èmi ò bá ní bóyá kọ ní sùúrù tábà ní bẹ́jọ sí bí kíní kan ṣe gùn tó láti dáná àdá náà kọjá bí ó ti yẹ lọ ìwọ máa bọ̀ ń ta náà. Òkèlè jẹ́ kó jáde. Yóò jáde. Òkèlè mi ò lè jáde fún ọmọ jẹ́ kó jáde. Irọ́ àní yóò jáde sọ́ọ́. Jẹ́ kó jáde olóhùn gbọ́rọ̀ jẹ́ kó jáde for Christ's sake. Yóò jáde for Christ's sake ìwọ kọ́kọ́ bọ́ ta náà. Má bù. Ọlọ́run máa jọ́lú ẹ sọ́kùn lásà. Wo kí ni ìwọ àti ẹ dà papọ̀ tó fi di pé ẹ ń yọ̀bẹ síra yín. Àbúlọ. Wàhálà máa wà dé bó láti mọ̀ bó láti ìbílẹ̀ ìsọ̀rọ̀ nísìn. Nǹkan tí mo béèrè lọ́wọ́ rẹ ni pé Jídé ń kọ́ àti pé kí ló ti wà àti ẹ̀ tó sọ́rí ọlọ́mọjà ló pe èèyàn lọ́rùn irú bó ṣe wà ó lè ti mú pọn kiri yọ o bó bá gbọ́ ọkàn kú sàrà ni o bí wọ́n bá tẹ̀ bá ṣẹjọ́ ìwọ sá ti kú náà
kí lè dà papọ̀ ìwọ̀n owó tí mo nílé mi ń yá o bóyá kò sá lọ àbí kò ṣé ọ̀ lẹ́bí ni. bàbá àti màmá rẹ̀ ńkọ́. ó bọ́ lọ́wọ́ ọmọ tí ń jẹ́rú o ẹni bẹ́lẹ̀ lọ́mọ rọ́mọ bí wọ́n ti yọ́ di òwèrè dànù. sorry nǹkan tẹ́mi sọ fún ọ ni pé ìwọ sùn èmi ó ti mọ ibẹ̀ sọ ti gbọ́. wo bí sọ́ọ́rí gbogbo eléyìí tán sọ bóyá kọ́ lẹ́ TV 8 àwọn náà máa ń translate news àti kíní tó máa ń ka pépà èmi ni kébì máa rojọ́ gbogbo ẹjọ́ òfò káàkiri. correct yẹ. Listen to me. Show me. Not to ever molest my mom. Okay? Listen. Don't make sure I go on me. Tó máa fi parí nǹkan tó wá ṣe. Okay? Ẹ̀gbọ́n, èmi ni mo mú ẹ wá sínú ilé yìí. Ipasẹ̀ mi ló bá wá sínú ilé yìí. She is leaving. Ọmọ kò wá sínú oúnjẹ mi. Mú mímí. Spend on her buy things. Wo DSTV. Ṣé pépà ló ń mú rẹ̀ bàbá? She is leaving. Oh no. She is leaving. I don't know. Oh no. You pick up interest. I don't know what you want, but oh no. Ṣé mo lè tẹ̀ nígbà tí mo mú ẹ wá? Àbílẹ̀ tó fún wàrà ìgbà. Now listen. Ọmọdébìnrin tó yẹ. She's now part of this family. She is our friend. And kò lè níbi kankan tó lọ. Okay? Oh. Get that into your brain. Oh. Kò lọ anywhere tó lọ. Oh. Yeah. Oh. Sọ bẹ́ẹ̀ fún ẹ. Okay. Kò lọ anywhere. Okay. Kò lọ anywhere kankan tó lọ. Okay. Ọ̀gá Ọmọlámídé wo mi o, ọmọ ìfàìn, ó lẹ́wà, tí ó bá ṣe condition ẹ̀ ni, irú ọmọ tó yẹ kéèyàn fẹ́ sílẹ̀ ni, pẹ̀lú bí condition ẹ̀ ṣe rí náà, ó mọ̀lé tọ́jú, ó níwà. Kàn jẹ́ pé mi kọ́ lọ́mọdé ìwà wà ló lé ni kálí mi ni mo kọ́kọ́ mọ̀ ni ọmọ tí mo lè fẹ́ tí mo fi lè fi ṣèyàwó ni. jẹun bójú ń bẹ̀jà rẹ̀ èmi kọ́ ló wá wá. Ẹ̀yin ọmọ ìwọ sàǹparí ìwọ ṣe assignment lọ́wọ́ bóòní kejì gbà ifá agbára àti Coca-Cola ọmọlájọ mi ń gbà ìnáre filẹ̀ mo jùrù fún ọ ìyá ayé ìwọ òkúkú gbọ́ bá ti kí ọba yìí nísìnyí bó láti wúrúwúrúwúrúwúrú
ó ti gba gbogbo ẹ̀ bẹ́ẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ ẹ̀yin ọmọ ube bá mi mú power house wá àbí bullet nínú ilé kí n mú. bullet lọ sí inú kínní tap kọ omi lásán ẹni kò fún. má ṣe bá wọn. bó ṣe náwó sókè kó má rò pé òní kò rọjò. lẹ kí ló ṣẹlẹ̀ ní sásẹ́ ni. kejì dákun bá mi wo orí kíní Facebook yìí mo fẹ́ bá àbúrò dáàdì mi sọ̀rọ̀ dágun olórúkọ wọn. ṣé àwọn náà kọlà. sankola àní kò wo kíní dágunró àbúrò dáàdì mi. sórúkọ wọn Fàsásí Ọlábánkẹ́hùn ìwìn làwọn ń kẹ́ lọ́dọ̀ tó. wọn lè ṣe Facebook àwọn ń wé wọn Facebook. ìwìn wọn Facebook ó di tí ọmọdé tó wọlé lọ nísìnyí ṣé wọn máa wá dé Facebook sàn rí ni. òkèlè onípọ̀ǹtì torí ọ̀rọ̀ ọmọdé tó sọ yẹn o bàbá tó mú mi kó street lé pé kejì bọ̀ tí kó street wáwo bá ṣe ń ṣe wáwo bó ṣe ń lọ ó wá dípò di lọ́ntẹ̀lẹ̀ big boy tó mọ̀ ní gbòòrò tó dámọ̀ gidi ó di. ẹ wò sọrí ìwọ gan ọdọgbọn burú mo sì mọ tí ń ṣe ọ pé gbogbo ariwo bọ́ bá gbé odi wọlé káwọn ará àdúgbò mọ gbọ́ ariwo ẹ̀ ọtí mọ̀ pé kò lè pariwo ìgbà tí ò ní ọdí àwọn asọ́ra rẹ di Bọ̀sún Ọ̀táyẹmí ibà rẹ o ó lè fọ abuké tí ó fọ wọn tó ṣe nùnùnù kí fọ ọtí Fẹ́mi ò lè gbọ́ nǹkan tí ń wí láyé. ọdẹ ní èyí méjèèjì ṣe torí pé èèyàn jẹ òdi ṣé yẹn mí gbogbo akọni life. kò ní. say disability is not inability. disability yẹn gan I won't take it ẹ ti baba you too much pass old deaf dumb tó bá dijọ́ wẹ́rẹ́ tó bá ní àìdùbọ̀ ló fẹ́ sọ bébébé. ó tán ọ̀rọ̀ ló sọ kéèyàn má gbọdọ̀ múyàwó lọ sí ilé àwọn àna rẹ̀ pé dákun ìyàwó mi rè kó di pé sọ̀rọ̀ ọ́dí ò ti lò ló làpẹ̀. wọn náà discriminate àbí kátẹ̀ ní pé eléyìí ò kàwé ó tún kọlà ṣebí wọ́n ti ẹ̀ka ẹ wá jọ discriminate wọn sọ̀rọ̀ àdàlẹ́ lọ́rọ̀ tó make sense. ta ni bọ kí ló kàn mí pẹ̀lú discriminate ta ló bẹ̀ ṣe discriminate ìgbà ta ni ẹjọ́ ṣe discriminate èmi sọ fún ọ ni pé ọmọdé ò tẹ ó di ìwọ wá sọ pé kiri orí ìyá inú gbé mi bọ̀ yìí nígbà tó fẹ́ ṣe tẹ́límàsì ọ̀sẹ̀ káre kò kú bọ́ táwọn lójú tí ẹ kò ní mọ̀ pọ̀ tí wàá yóò jẹ́ yóò kàn yín o ni. kíni ó mọ̀ sí o ilé wọn pàtẹ́wọ́ fún nǹkan tí ò gbọ́ sehu ìwọ náà gọ kí ni ìwé àtẹ̀dí johnson mo ti bọ́ ẹjọ́ rẹ̀ kan sọ́ọ́rí tí ń sè torí odi. baba forget anything forget everything ó máa kú òrùlé lẹ́yìn today she go comot this place today na today kò dọ́là. listen mo ti ṣàlàyé fún ẹ lọ sọ fún aláìmọ̀lẹ́wà tó bá ń retí nǹkan bí ó retí package or whatsoever máa dúró sẹ́ni gate ọkọ̀ má jẹ́ kí ni ẹ máa jìnnà sẹ́ni láti máa deliver fún ẹ o lè máa jẹ́ kí nǹkan máa bẹ́ẹ̀ ṣe nǹkan náà no kò ṣe ọmọ ọ̀dọ́ nílé ó wá ṣe nǹkan ni she's our friend ó wá ṣe nǹkan nílé yìí ni now listen tí ò bá dẹ́ tí pàdé kò tó wá ṣe nílùú yìí as far as I'm concerned she's still gonna be staying with us so ìwọ ni kò mọ̀ pé tó bá nílẹ̀ nítorí bàbá ẹ dúró sẹ́ni gate ọba bẹ́ẹ̀ gbẹ ìgbà kan tó bá ń retí no wá èèyàn tó wọn bẹ ìgbà yẹn lọ́tọ̀ ọ̀ kò máa lọ síbẹ̀ fúnra láti gbà nǹkan ẹ̀ ó simple gan. Jide, you understand this job you put me up you know as the job dey be wọ́n gbé package wa wọ́n gbé délé wọ́n kọlẹ̀kùn ọmọ ìjà kò lè sign kò lè ṣe kankan wọ́n gbé package wọ́n gbé padà lọ iṣẹ́ jáwọ́ mi lọ́wọ́ o wa n preach gan this babe tá a sọ yìí o baba wọn ma create line I don't care again at this stage káàtì ẹ̀ wo èmi náà mo mọ ìwálé now so what's your problem Jide tell me your problem. ìrẹsọ torí obìnrin sẹ ló ṣe ń pè mí lórúkọ on due respect. you call for it bro. Oh, now let me tell you something. Whether you like it or not, bóyá o fẹ́ bóyá o kọ̀ ọmọ yẹn kò kú ọ̀run lé she no be staying with us as far as she wan stay. Okay? She go leave this house. I swear she go leave this house. Keji. You talk? Yeah, I just did. Did you just call my name? Yeah, I just called your name. Olamide.
ó gbọ́ràn. Yes. Ó tún lè sọ. Very well. Wonderful. Jídé, mo mọ̀ pé ó máa yà ẹ́ lẹ́nu gan. Mo máa ń sọ̀rọ̀ dáadáa. Mo dẹ̀ lè gbọ́rọ̀ dáadáa. Mo kàn decide láti pretend bí odi for a while. Kí n lè mọ ìyàtọ̀ tó wà láàrin gbogbo èèyàn ọkùnrin. Ìyá mi ti mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ báyìí. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Àtàrò tó ti dé bíbá náà, omi tí mi lọ òkè, mo ti mi lọlẹ̀. Kí ni nǹkan tó ń bother mind ẹ̀ gangan? Talk to me. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tó ń ṣe mí gangan ni wípé iṣẹ́ tí mo ń ṣe látijọ́ ẹ̀, I still need like 1 million naira to complete the job. 1 million naira? Yes. Jọ torí Ọlọ́run, ṣé nítorí 1 million naira òun ló ṣe ń ṣe bó ṣe ń ṣe látàárọ̀ tó dàrú completely tó gẹ́ta rẹ̀ ṣé torí 1 million naira ni? Baby, we you can understand bí ṣe jẹ́. We you can understand. So nítorí 1 million naira ló ṣe débí báyìí látàárọ̀ tó tiẹ̀ lè hug mi, o tiẹ̀ kiss mi, o tiẹ̀ ṣe nǹkan kan fún mi, o kò ṣáà dorí kodò, o ṣáà mí lókè, o mí lọlẹ̀, ń kọrin mọ́lẹ̀. Is that it? My dear, má bínú. Owó ló ní tó wọn bá sí nílé, kẹ́nikẹ́ni má dábàá lẹ́yìn òun. Nǹkan tó ṣẹlẹ̀ ìwọ náà mọ̀ tí ó bá sówó ìfẹ́ ò lè dùn. You know now. All right. No problem. I'll give you the 1 million naira. Eh? Yes. I'll give it to you. Tó bá jẹ́ pé nǹkan tó ń fa wàhálà fún ẹ látàárọ̀ ni tọ́kàn ẹ̀ ò fi balẹ̀, tó mi lókè, tó mi lọlẹ̀, tínú odò tó bá mi ṣeré àtìgbà tó ti dé, ó ti ẹ̀ dì mọ́ mi ò ṣe nǹkan kan, ó kàn ṣáà kọrin mọ́lẹ̀, ó kọrin mọ́lẹ̀, ó kọrin mọ́lẹ̀. I'll give the money to you. Owó yẹn náà ni ìwọ náà mọ̀ wípé ìwọ nìkan náà ló ń gbé gbogbo kìíní yìí. Tọkùnrin ọba dé lówó kò lè lẹ́nu. Má bínú, you know I love you so much. You know I love you, my baby. Well, it's okay. Ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn. Ìwọ wọnú bathroom kó lọ shower. Èmi á lọ dáná. Tó bá ti di àárọ̀ ọ̀la, èmi àti àjọ lọ sí báńkì, àjọ lọ cash owó ẹ̀. Oh, that's my baby. I love you. All right. Oh. My dear, ṣorí wedding wa yìí. Wọ́n máa gbà. Ayé á gbọ́, ọ̀run á mọ̀. Gbogbo nǹkan tí mo ní pátápátá òun ni màá fi ṣe wedding. Ó mọ nǹkan tí mo fẹ́ ṣe. Àwọn favourite olórin mi méjì tí mo like jù òun ni màá pè fún wedding. Bèrè báwọn wo ni? Àwọn wo ni o? Ọlámídé Bàdóò àti Tọ́pẹ́ Àlàbí. Ó ga jù. Ọlọ́run, ṣé orí tí mo bá tún wá fẹ́ ṣe bẹ̀bẹ̀ àti tí mo fẹ́ fọ́ àwọn èèyàn lórí máa wá pe Pasuma àtòṣùpá papọ̀ ní ọjọ́ yẹn ìpè kan wá play fún mi. Èèpà. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lórí stage kan náà àwọn méjì. Ọlọ́run, ó ga jù. Owó ló máa jẹ, kí ló ṣẹlẹ̀? But baby, kò ní ṣe owó tá a fẹ́ lọ́dún báyìí. Bí ó ṣe pé kí ni àwọn ọmọ wa máa jẹ nígbà tá a bá ná àdúrà owó èsì wedding. My dear, sórí mi kàn fẹ́ máa sọ̀rọ̀ jù ni kó má dàbẹ̀ ni pé bóyá mò ń búga níwájú ìwọ fọkànbalẹ̀, ó mọ̀ wípé owó kì í ṣe problem mi. Sórí gbogbo owó tèmi máa ná láyé mi títí dọjọ́ gbó, owó tí wọ́n fún ẹ máa ná títí dọjọ́ alẹ́, owó tí àwọn ọmọ tá bá bí máa ná, àwọn ọmọ tí àwọn ọmọ wa bá bí owó tó máa ná títí láéláé, gbogbo ẹ̀ ló ti wà nílẹ̀. So ìwọ fọkànbalẹ̀ lórí ọ̀rọ̀ owó, kò sí problem kankan. Oh my God. Are you for real? I'm very serious. Oh. I love you. Oh, that's... Honey, ṣé o mọ̀ pé orí mi ló pèsè owó fún ẹ báyìí? Obìnrin.
tẹ́ bá ti gbọ́rùn owó báyìí etí yẹn máa nà ní. ọkọ mi ìyá àbèjì mi ò kú sí mi ìjọ ọmọ ló ń jó. The next thing tẹ́mi kàn wò pé yẹ kó ṣe báyìí sí ni pé bó ṣe ti rówó yẹn sí then you take me out buy me things that I need. I mean you compensate me. Ọmọ mi. No problem. Normally, I'm not even knowing for. One behind a successful man. There must be a very good woman like me. Yes. Come on, pick your call. Mi fẹ́ pick call ẹni. Ó kàn disturb láti jẹta ló ti ń pe phone mi. Kí ló dé? Ó ní ó fẹ́ gbéṣẹ́ fún mi. Owó tó ń bá mi sọ mi mo sáré. Bó ṣe pick ẹ̀ gan ló wà òkè mi gan ṣàkó tẹ́lẹ̀ because I don't want anybody to disturb me. Yes, of course. Èmi ni mo ní èmi. Oh yeah. ṣẹlẹ̀ báyìí torí Ọlọ́run àti jẹ́ta ni mo ti ń pè Desmond tí ò gbé kọ́ rẹ̀ ṣé kò ṣe pélé náà ti fẹ́ ṣe báwọn tó kù ṣe máa ń ṣe báyìí àbí kí nǹkan tí ò bá tiẹ̀ ṣẹlẹ̀ tí ò gbé kọ́ rẹ̀ láti jẹ́ta ó ṣàmárí gbogbo miss calls mi torí Ọlọ́run. Mẹ́sẹ̀jì tí Desmond send sí mi. Ọlámídé ọ̀rọ̀ ọkùnrin ló wá gbé sáyà bẹ́ẹ̀ yẹn ọkùnrin tó jẹ́ pé olórí burúkú ni gbogbo wọn ọkùnrin tó jẹ́ pé tíyàwó wọn bá kú tán sín ọ máa gbé obìnrin mi wọlé in the next 2 days òun ni wọ́n wá jókòó tó wá ń ronú tó wá ń wá kínní Ọlámídé. Ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀dùn ṣé ẹ̀yin ò mọ nǹkan tó ń pè ní love ni ṣé ẹ̀yin ò ní feelings rárá ni ẹ mọ bí mo ṣe love Desmond tó ẹ mọ gbogbo wàhálà mi lórí bọ̀bọ̀ ẹ mọ dúró owó tí mo ti ná lé lórí ẹ mọ dúró owó tí mo ti ná lórí wedding town plan yìí ẹ̀yin kò dédé já mi kulẹ̀ láì lérò ti tẹ́lẹ̀ ẹ wá sọ pé kí n má ṣe ọ̀rọ̀ Desmond. Ọlámídé o need láti ṣe sùúrù ni o need láti ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù gidi gan ni o wá lè ti torí pé bóyá ọkùnrin kan ṣe nǹkan tí ò dáa fún ẹ ó ṣe ẹ báyìí wàá wá ní pé bóyá torí ẹ ò ní má rì mọ́ àbí torí ẹ wàá ṣe ní pé ẹ ò ní fọkùnrin ọkàn láyè mọ́ sórí tó bá ní kó dijú báyìí kéèyàn burúkú kọjá téèyàn rere gan àfi tẹ̀lé báyìí ò ní mọ̀ àbí torí pé onáwó kan fún wò ó jẹ́ sọ fún ẹ ní ọwọ́ ẹni tó ti ní láti máa gbà fún ẹni tí ò ní kó o need láti lọ ṣe sùúrù gidi gan ṣó ti yẹ
torí gbogbo ẹkún tó ń sun kò lè solve nǹkan tó wà nílẹ̀ yìí kó o ṣe sùúrù. ẹ mọ nǹkan ó dàbẹ̀ ni pé gbogbo nǹkan tó ń ṣe mí kò yé ẹ̀yin méjèèjì rárá ẹ má wọrí kò lè yé yín. ó yé wa ju nǹkan tó rò lọ ó máa ṣe sùúrù náà ni. tátí ẹ ní bọ́bọ́ kejì bọ̀ títí wà tiẹ̀ tún sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta àti bóyá lẹ ti ń sọ̀rọ̀. ọ̀rẹ́ mi sórí bọ̀bọ̀ kejì tí mo ṣe mítì orí nẹ́ẹ̀tì ni mo ti mítì ẹ̀ bí mi àti ẹ̀dẹ̀ ṣe jọ ń sọ̀rọ̀ ó dàbẹ̀ ni pé bọ̀bọ̀ yẹn love mi gidi gan-an ni as in àwọn nǹkan tó máa ń bá mi sọ inú mi kàn máa ń dùn ni ẹ wo ẹ̀yin girls I think I'm in love again. Oh serious? Honestly. Olamide, you are in love. Tó ṣẹ̀ṣẹ̀ bọ́nù kan, you are in love. Kí ló dé tẹ̀yin girls yìí ò ṣe dàbí èmi náà? Love will exist now. Love. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ṣé gbogbo èèyàn ló máa jọ̀wọ́ ni? Gbogbo èèyàn ló fẹ́ jọ̀wọ́. Wo má dá ló ń jàre ọ̀rẹ́ mi. Tẹ́ṣí bá dá ni èèyàn máa ń tún ẹṣí gùn ni. Àti pé dúró náà ṣé wà tiẹ̀ ti sọ̀rọ̀ lórí fóònù? No, èmi àti ẹ ò sọ̀rọ̀ rí lórí fóònù. A kàn máa ń chat. Ó tiẹ̀ ti dá bẹ́ẹ̀. Ibi tá ti máa bẹ̀rẹ̀ plan wa gangan nìyẹn. Really? Bẹ́ẹ̀. Sórí tí yóò bá gun ẹṣin lẹ́mẹ̀ta ó lè gbéyàn ṣubú lẹ́mẹ̀ta má tẹ̀ lọ́rọ̀ tẹ̀ ó ń tì ẹ́ ni. Ok, mo ti gbọ́ tiẹ̀ ọ̀rẹ́ mi kí ló ní ká ṣe. kẹ́ ẹ live happy life kẹ́ ẹ dàbí èmi tí iyọ̀ tí lọ́fọ̀ bá sí ní ilé ayé ẹ̀ ayé tó dáa ló ń gbé o. Well, mo ti rí nǹkan tí mo fẹ́ rí mo ti mọ ìyàtọ̀ mo ti mọ ọkùnrin tó dáa mo ti mọ èyí tí ò dáa mo ti mọ reason táwọn ọkùnrin ṣe máa ń fẹ́ wà pẹ̀lú obìnrin gbogbo ẹ̀ ti yé mi pátápátá ẹ ní ìdá tí bára ń jà nítorí mi thank you for everything I'll take my leave now. Ṣorí láti ìgbà tí ìrètí pàdé ẹ lórí net ló ti máa ń sọ̀rọ̀ ẹni dáadáa even before he met you physically and I believe it's just the love at first sight but bóyá ro ọwọ́ tí wọn náà gbé wá ọwọ́ ló di defandom tó gbé wá yẹn bóyá òun ló fẹ́ kó jẹ́ kí ó dàbí pé ó fẹ́ pull out but I can tell you that he loves you and he's still in love with you. You guys can work something out. Mi ní fẹ́ kó kàn wá kó kàn lọ bẹ́yẹn. Jídé, ṣọ́mọ kékeré ni mí ni. Ṣé mi ò mọ ìyàtọ̀ nínú ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì ni? Ṣé mi mọ ìyàtọ̀ nínú ẹni tó love me àtẹni tí ò love me? So, nítorí pé mo jẹ́ òdì, òní kejì ṣe ń maltreat mi tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe fún mi yẹn jọ ṣé mi kì í ṣèyàn ni àbí ṣé tí èèyàn kan bá ti wà disable nsìn ó mú ìrí pé kò lè wà useful nínú society ni that's wrong téèyàn bá ní àbùkù kan àbí kejì kò yẹ ká máa fojú pa ẹni náà rẹ ká wá ṣe bí ẹni pé kò ń ṣèyàn àbí kò já mọ́ èèyàn rárá àti rárá torí pé mo wá ya òdì ó wá bẹ̀rẹ̀ sí í ṣe mí jákujàku as if I'm nobody gbogbo ọ̀rọ̀ burúkú tó máa ń sọ sí mi nínú ilé gbogbo ẹ̀ pátápátá ni mò ń gbọ́ ìwọ ládùúrú gbogbo ọ̀rọ̀ dídùn tó ti bá mi sọ kó tó di pé mo wá síbí báyìí you gonna do this you do that you be there for me well mi ì ní ìdá tí máa sọ̀rọ̀ jù he doesn't love me. And I know that now. Okay? Olamide. At this stage, I can only apologize. Please, Olamide, I know I have wronged you. Please, just let it slide. Let it go. Olamide, please. Keji,
I'm sorry I can't love you. I'm very sorry. Fine, kó tó di pé mo wá sínú ilé. I was very much in love with you. Mo tiẹ̀ ti wò wípé okay, mo ti rí the love of my life. Bẹ́ẹ̀ ni pé okay, ìwọ gangan tiẹ̀ ló máa jáde orí mi. But unfortunately, when I got here, gbogbo àwọn attitude burúkú tó put up pẹ̀lú mi, ó ti jẹ́ kí n change mind mi. I'm sorry, I don't love you anymore. I'm in love with you, Jide. Bele, sorry, say, fọkàn balẹ̀, bó ṣe ń lọ yẹn, mi, abẹ́bẹ́ máa lọ bá, máa bẹ̀ kó má bínú, so ìwọ fọkàn balẹ̀. Agbọ́, kí ni jíjẹ? Mímú ńkọ́? Ó jẹ, ó mu. Àbí kí n lè sọ̀rọ̀ ni? Ó dàbí ẹni pé bọ̀bọ̀ Jídé yìí, ó dàbí ẹni pé yẹn máa love me kẹ́. Abẹ́rẹ́ bó ṣe ń ṣàyẹ̀sí mi tó ń pọ́n mi lé látàárọ̀ ni. Bó tí n bá sọ̀rọ̀ sí mi ní mọ ẹni tó ní true love sí mi. Ó jẹ́ kí n continue pẹ̀lú plan mi jàre. Màá lè mọ ẹni tó really love me láàrin àwọn méjèèjì. All the same, please, just let it go. Forgive me. Alright, no problem. I don't have anything against you. All I am saying is that I do not love you anymore. I am now truly in love with Jide Adewale. I love you. My love. Hey, baby. Thank you. You're welcome. Thank you for everything. Thank you for accepting me into your life. Pẹ̀lú gbogbo pretense mi láti joy. Pẹ̀lú gbogbo acting mi fún yín láti joy. But you know what? Shumokwe, I must say this. You're such a fantastic actor. Because you actually played that role very well. To be paid, say on to we ma to do wa to ma believe pe boya o kin se odi abi o kin shaditi. You know, ko ma wo pe wow, ọmọ tó dà báyìí tó wà lọ́jọ́ odi tó jaditi and all that. Do you know kini kan wà tó ń bá fún mi? Ó fi gbogbo nǹkan táwọn parents ẹni. Ó fi sílẹ̀. Wọ́n Scott lọ́dọ̀ wá bí. Now, gbogbo nǹkan tó fi hàn mí lọ́sàn yẹn, gbogbo àwọn properties tó mú mi dé lọ́sàn yẹn. Ó shop àwọn parents ẹ lónìí. Yes, àwọn parents mi ló ní gbogbo ẹ̀. Ṣorí reason tí mo fi ṣe nǹkan tí mo ṣe gangan nìyẹn. Nítorí pé gbogbo àwọn ọkùnrin tí mo meet látijọ́ ẹ̀. Nítorí property bàbá mi ò ní gbogbo wọn ṣe ń tẹ̀lé mi káàkiri. Tó bá ti mọ̀ wípé ó mú ládùúrú nǹkan tó tó yẹn lọ́wọ́, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa fi ìfẹ́ ẹ̀tàn bá mi lò. Ìgbà tán tí wá gbá mi sọ́tún tó gbá mi sósì ni mo ṣe wá decide láti ṣe nǹkan mi láti jáde in another form so that màá lè rí true love, so that màá lè rí ọkùnrin tó máa love me for who I am and not for what I have. And thank God I finally found one. Okay,
let's say thank God for that. Now, kí ni kan tó àti òṣètò kùdìẹ̀ káàtó, you know, sórí níbi táyé gbẹ́gẹ́dẹ́ ó dangerous kéèyàn kan pàdé èèyàn kan lórí social media, you know, via Facebook or whatsoever, kí wọ́n á ní àti dọ̀rẹ́ náà nìyẹn, ó wá kẹ́rù, ó wá ròyàn bẹ́ẹ̀ lọ, you know, oríṣiríṣi láti gbọ́, oríṣiríṣi láti rí. Àti àwọn ọkùnrin míì tó máa ní kóbìnrin wá kí wọ́n bẹ́yẹn tó máa bá alájọṣepọ̀ tó máa rape tó máa pa ẹlòmíì wọ́n ti fi ṣe rituals nípasẹ̀ pé à ń pàdé ara lórí social media náà ni bó ṣe ní advantage dé wọ́n lò láwọn disadvantages ṣe you understand so tọ́jú pọ́ lọ́nkàn ní káwá jẹ́yàn tó lẹ́mìí ọlọ́run ni. Wow, you're right. Just imagine pé oríyàn bíi kejì lèmi náà àbá ti take advantage ẹ̀ ṣe get so. Apart on social media, the party meet at all, a meet in the open space on a neutral ground. Do you understand? But maybe we should just call her as one of the advantages of social media. Guess what? Nimbo. I love you. I love you too.